Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ. Ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. O, wọ́n ní Ashley pé ó lọ sí ààfin. Ṣé ààfin? Wọ́n ní ó kúrò ní ààfin lọ sí ọjà. Wọ́n ní bó ṣe dọ́jà, wọ́n ló lọ announce ara ẹ̀. Wọ́n ló dọ́jà kó ní ó yóò dẹ̀ gbé microphone pẹ̀lú bẹ̀tíkọ́tà gbọ́ allegedly pé wọ́n ló lọ announce ara ẹ̀ ní inú ọjà. Pé ṣán ti gbọ́ pé very soon kábíyèsí máa announce òun gẹ́gẹ́ bí queen Ilé Ifẹ̀. Adé tó fẹ́ dé Queen Naomi pé very soon pé òun náà máa dé. Adé yẹn fún. Wọ́n ní kì í ṣe kékeré, wọ́n ní ó kàn tẹ́tí bẹ̀lẹ̀ jẹun. Ó kàn káàkiri gbogbo ọjà. Nígbà tí gbogbo ẹ̀yin Ilé Ifẹ̀ ó sọ fún yín pé kí ẹ ti ẹ̀ vote fún òun kẹ́ ṣe, pé ojú yín máa jà. Pé very soon kábíyèsí tí ká lára rẹ̀ ó ti gbà pé òun máa dé òun lájẹ Queen Naomi. Pé adé tó fẹ́ dé fún Queen Naomi pé òun náà fẹ́ dé fún tá kábíyèsí máa announce pé òun ni queen torí pé ọmọ Ilé Ifẹ̀ lòun pé òun ni adé yẹn tọ́ sí. Bá ṣe gbọ́, wọ́n ní bó ṣe, wọ́n ní gbogbo èèyàn wá dìde. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wo Ashley níran. Wọ́n dá tún kọjá sí apá àríwá. A níṣẹ́ ti gbọ́ o. Kábíyèsí fẹ́ dé òun ládé o. Wọ́n lóhun ni adé yẹ òun ni queen ní ààfin Ilé Ifẹ̀ Ọ̀jájá o. Pé very soon kábíyèsí máa announce. Báwo èèyàn ṣe wá di kí lèlè ṣe? Ṣé àti ẹ̀ jẹ́ kí kábíyèsí nìkan? Ṣé bó yẹ kí kábíyèsí nìkan wá ṣe ìkéde yẹn? Kó wá ṣe announcement ó ṣe wá jẹ́ Ashley nìkan ló wá kó fẹ́ announce. Wọ́n ní àṣé, wọ́n ní ilé wèrè dẹ̀wà lé ẹ̀gbẹ́ ọjà. Àṣé wèrè tó lé Mariam níjọ́sí. Tó ń sọ wípé Mariam pé ó ṣubú dàálẹ̀ ìràkàtà. Wọ́n ní wèrè yẹn bẹ̀rẹ̀ sí ní jó lẹ́gba. Bá ṣe gbọ́ tẹ́ bá gbàgbé. Àṣé wọ́n ní wèrè yẹn pé kò ń kúrò ní area ọjà yẹn nítorí pé ibẹ̀ ni ilé ẹ̀ wá bẹ̀rẹ̀. Ó lọ máa wọ̀ síbẹ̀. Wọ́n ní ó ṣà máa roaming about. Bẹ́ẹ̀ tí kò wọ́n ní ibi ọjà yẹn. Wọ́n ní kí ni wèrè yẹn ṣe mọ̀ pé àwọn wèrè míì. Wọ́n ní ọgbọ́n ó kàn yín pé wọ́n máa misbehave. Ọgbọ́n wọn yẹn ó máa fail. Wọ́n ní bí yẹn kàn ṣe ní ta ló sọ fún ẹ pé Ashley? Mariam, Queen Naomi náà gbọ́ pé òun ni olórí palace ààfin. Níbo ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Níbo ló ti já wá? Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé Queen Naomi ni olórí? Queen Naomi náà mọ̀ tó jẹ́ queen o. Queen Naomi o. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló mọ̀ ẹ́? Ashley. Wọ́n ní ṣe ló kó pakururururu ti Ashley. Wọ́n ní àfìgbà tí Ashley fẹ́rẹ̀gẹ̀. Ẹ bá wọn mú. Wọ́n ló lé Ashley o. Kì í máa ṣe kékeré. Wọ́n ní bí ó lè yẹ bí wèrè ṣe sọ pé Queen Naomi ni o. Òun ni queen o. Queen Naomi ni queen. Queen Naomi ni queen ààfin. Òun nìkan ni wọ́n rẹ̀kọ̀ náà. Òun ni kábíyèsí. Òun ni queen Ilé Ifẹ̀. Òun ni kábíyèsí fẹ́. Òun ò mọ ẹrí. Òun ò mọ wọ́n ní ṣe ni wèrè kan pariwo. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé Queen Naomi ni òkè Naomi ni. Ṣé ó ti ẹ̀ yẹ kí Ashley kó wọn nìkan kó gbójú bí àkóso pò fẹ́ lọ announce rẹ̀? Tí ó bá jẹ́ àti wèrè àti ẹni tó lọ announce pé òun nìkan fúnra lára rẹ̀ kó tí ẹ̀ yẹ kí òun nìkan kó lọ ọbẹ̀ kó lọ announce. Ìbá jẹ́ kí kábíyèsí lọ kéde pé àwọn fẹ́ dé adé fún olórí o, queen olórí ní ààfin o. Ṣé bó ti ẹ̀ yẹ kó tẹ́ ti ẹnu kábíyèsí jáde? Wọ́n ní ó wà desperate ló ṣe ń ṣe bẹ́ẹ̀.
Ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá wà desperate, tí wọ́n yẹn tiẹ̀ ti wá kọjá, ó ti kọjá, ó ti kọjá kàyéfì. Tí wọ́n yẹn bí ìgbà tí mentality wọn ti ń ó kàn change sí, tí memory fail, bí mo ṣe rí sí nìyẹn. Báwo lèèyàn ṣe máa gbójú gbóyà kó sọ pé ó fẹ́ lọ. Wọ́n ní ẹni tí Ọlọ́run ò dùnnú tó lọ ń lá ṣúgà. That is ìtumọ̀ nǹkan tí wọ́n ní Ashley lọ ṣe ní àárín ọjà lénìí. Wọ́n ní kì í máa ṣe kékeré tí wèrè yẹn pakùrù ti Ashley. Wọ́n mà ní Ashley wá ń ké pé ẹ bá wọn mú, ẹ jọ̀ọ́ ẹ bá wọn mú wèrè yẹn. Wọ́n ní ẹ wá wo eléyà tí Ashley ṣe lénìí lọ́jà. Wọ́n ní bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín. Wọ́n fi Ashley ṣẹlẹ́yà. Ṣó dà bẹ́ẹ̀? Ṣó dà bẹ́ẹ̀? Bó ṣe yẹ kó rí nìyẹn. Nígbà tí wèrè wà jẹ́jẹ́ tí ẹ̀, ṣé tó bá lọ sáàfin, tó bá lọ sí àárín ọjà, tó jókòó jẹ́jẹ́ tí ẹ̀ láàfin, ṣé wèrè máa rí láti hàn lé mọ̀ tó hàn lé? Wọ́n ní kì í máa ṣe kékeré bó ṣe ń ṣubú ní wèrè pakùrù tì. Wọ́n ti ẹ̀rí tó wá pé wèrè yẹn mú ẹgba dání. Pé kò dẹ̀ mẹ́gba o. Ó kàn le tó ṣubú tó dìde. Ashley pariwo pé ẹ jọ̀ọ́ ẹ bá wọn mú wèrè dání. Wọ́n ní kò sẹ́ni tó dá Ashley lóhùn. Kò dẹ̀ sẹ́ni tó bá mú wèrè dání. Kò dẹ̀ sẹ́ni tó bá dá wèrè lẹ́kun o. Wọ́n ní kì í máa ṣe kékeré. Tìpátìkù. Wọ́n ní ibi tó le dé kò lè ṣí mọ́tò ẹ̀. Ó sá fi mọ́tò lẹ̀ ni. Tó sá lẹ́lẹ́lẹ́lẹ́. Tó ní kó bá wọn mú wèrè. Ẹ jọ̀ọ́ ẹ bá wọn mú wèrè dání. Ẹ bá wọn mú wèrè dání. Ẹ̀yin èèyàn, mo ní kí n sọ fún wa kí ẹ̀yin náà lè mọ details bó ṣe ń lọ. Nígbà tí èèyàn tó jẹun yó tán, tó ń wá bẹ́kùnbẹ́kùn, ṣé òun nìkan ló yẹ kó lọ announce rẹ̀? Ṣé ó yẹ kó òun fúnra lára rẹ̀ lọ announce rẹ̀? Ṣebí nǹkan tó jú wa lójú rí. Ẹ̀yin èèyàn wa, kì í máa ṣe kékeré o. Ọ̀rọ̀ àwọn olórí láàfin á sì wá ṣe léyìí sí o. Kọ́lọ́run kó gbà wá bẹ́ẹ̀ o. Kọ́lọ́run kó ṣọ́ wa o. Kọ́lọ́run kó ṣàánú. Kọ́lọ́run jẹ́ kí àwọn olórí yẹn kó má fi torí wàdìwàdì láti máa lábẹ́ gbóná kó wá ṣe ra wọn léṣe. Gẹ́gẹ́ bá ṣe ń sọ, tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe ra yín léṣe, tẹ́ sọ pé ẹ ya aláìgbọràn yẹn. Ẹ dẹ̀ lọ sí ẹ kúrò láàfin kẹ́ lọ ṣe ìtẹ́fẹ́ ṣe. Kí gbogbo ẹ̀ kó lè níyànjú fún yín. Káwọn alálẹ̀ kan má bá ṣe yín báṣubàṣu. Wọ́n ní pàálẹ̀ ní pàálọ́lá. Tójú yóò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa bá wọ̀. Ẹ̀yin èèyàn mi jèrè ẹ kú gbádùn àsìkò wa, ẹ dẹ̀ kú etí ìgbọ́ wa. Ẹ bá fi ìtókù sí comment section. Nígbà tí ẹ bá share, tí ẹ bá like, kí ẹ dẹ̀ bá subscribe. Àbọ̀ Ọlọ́run, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ àjẹjẹ tán ló máa bá yín gbé o. Láti ìgbà yìí lọ àti títí láéláé. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.